Hallelujah. Ògo ni fún Ọlọ́run. Mo kí àwọn ọmọ Ọlọ́run alààyè. A ò ní ṣègbé ní orúkọ Jésù. Lórí ọ̀rọ̀ ìgbàlà tí mo sì ń sọ lọ, apá keje rèé o. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Mo gbàdúrà, a ò ní dààmú, orí wa ò ní burú ní orúkọ Jésù. Ẹ má ṣe tọ̀ wọ́n lẹ́yìn. Àwọn wo? Àwọn ìkà ènìyàn. Àwọn tí wọ́n ní ó yá ẹ jẹ́ a jọ lọ pànìyàn. Àwọn tí wọ́n ní ó yá ẹ jẹ́ a jọ lọ ṣèkà. Àwọn tí wọ́n ní ó yá ẹ jẹ́ a jọ lọ ṣe bí àbí ká bà tọmọ lọ́mọ jẹ́. Àwọn tí wọn ò nífẹ̀ẹ́ Ọlọ́run nínú. Ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ wá lónìí. Ìgbàlà ọkàn rẹ ṣe kókó. Ìwọ ọ̀rẹ́ mi, gbọ́ ọ̀rọ̀ Olúwa. Sá fún wọn. Yàgò fún wọn. Má lọ sílé wọn. Má lọ sílé èṣù mọ́. Má gbàṣẹ́ ṣe lọ́wọ́ èṣù mọ́. Iṣẹ́ ibi tí Sátánì ń gbélé ọ lọ́wọ́ láti bà tẹ̀lé lẹ́ni jẹ́. Jáwọ́ ń bẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ wá. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ìwé ìyìnrere Lúùkù orí 21 láti ẹsẹ̀ 8. Ó sì wí pé ẹ máa kíyèsára kí a má bàa mú yín ṣìnà. Nítorí ọ̀pọ̀lọpọ̀ yóò wá ní orúkọ mi, tí yóò máa wí pé èmi ni Kristi. Àkókò ìgbà náà sì kù sí dẹ̀dẹ̀. Ẹ má ṣe tọ̀ wọ́n lẹ́yìn. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Olúwa ń tẹ̀ mọ́ létí pé kó má tẹ̀lé àwọn èké àtàwọn ìkà lẹ́yìn. Má tẹ̀lé wọn. Má tẹ̀lé Sátánì. Gbogbo ìgbà ló fi ń rán ìránṣẹ́ rẹ̀ sí ọ. Bí kò ní kó lọ sọ fún ọ, kẹ́ẹ̀jọ lọ mu gbó, kẹ́ẹ̀jọ lọ mu sìgá, kẹ́ẹ̀jọ lọ mọtí àbí kẹ́ẹ̀jọ lọ jalè. Ọlọ́run rán mi sí ọ báyìí pé má tẹ̀lé wọn. Padà lẹ́yìn wọn. Ọmọ Ọlọ́run ni wọ́n ń ṣe. Ó kì í ṣọmọ èṣù. Èṣù ló lè. Òun la lọ́ni lọ́wọ́ gbà. Òun la jí nǹkan ní nǹkan. Òun ni bàráwò. Ó lè ní. Iṣẹ́ ọwọ́ rẹ̀ ò jú kó jalè lọ. Bíbélì sọ nínú ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10. Ó ní wípé iṣẹ́ ọwọ́ rẹ̀ ni láti jí, láti pa àti láti parun. Jòhánù orí 10 ẹsẹ̀ 11 yẹn wípé Jésù ni olùṣọ́ àgùntàn rere tó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún ọ. Sátánì ò lè kú fún ọ o. Yípadà, jáwọ́ kúrò nínú iṣẹ́ ibi tó gbélé ọ lọ́wọ́. Mo ń tẹnumọ́ fún ọ. Ìgbàlà rẹ ṣe pàtàkì. O ní láti bọ́ kúrò lọ́wọ́ Sátánì. Ní ìgbà mìíràn, a máa rán àwọn òjíṣẹ́ èké rẹ̀ sí ọ. Torí òun gan fúnra rẹ̀ èké ni. Bàbá èké sì ni pẹ̀lú. Nínú John 8:44. Gbọ́ mi yé dáadáa. Má jẹ́ kó tàn ọ́ jẹ mọ́. Ẹlẹ́tànjẹ ni, ó lè ní. Ìkà ènìyàn sì ni pẹ̀lú. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ jẹ́ á kàrọ̀ Olúwa nínú ìwé Òwe orí 1 ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 10. Ẹ gbọ́ bó ti wí. Ọmọ mi, bí àwọn ẹlẹ́ṣẹ̀ bá tàn ọ́, ìwọ má ṣe gbà.
bí wọ́n wí pé wà pẹ̀lú wa, jẹ́ ká bá fún ẹ̀jẹ̀, jẹ́ kí a lúgọ ní ìkọ̀kọ̀ de aláìṣẹ̀ láì nídìí, jẹ́ kí a gbé wọn mì láàyè bí isà òkú àti àwọn ẹni dídúró ṣinṣin bí àwọn tí ń lọ sínú ihò. Àwa ó rí onírúurú ọrọ̀ iyebíye, àwa yóò fi ìkógun kún ilé wa. Dá ìpín rẹ papọ̀ mọ́ wa, jẹ́ kí gbogbo wa kí a jọ ní àpò kan. Ọmọ mi, má ṣe rìn ní ọ̀nà pẹ̀lú wọn, fa ẹsẹ̀ rẹ sẹ́yìn kúrò ní ipa ọ̀nà wọn. Ẹsẹ̀ wọn súré sí ibi, wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ sílẹ̀. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Lọ kúrò lọ́dọ̀ àwọn tó ń ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀. Má bá wọn pa ènìyàn. Sátánì ni apànìyàn. Ọmọ Ọlọ́run ni ìwọ tó ń gbọ́ mi yìí ń ṣe. Takété kúrò lọ́dọ̀ àwọn ènìyàn búburú. Àwọn tí wọ́n fi iṣẹ́ rere sílẹ̀, tí wọ́n ní kẹjọ máa ṣèkà, wọ́n ní kẹjọ máa pànìyàn lẹ́kún, wọ́n ní kẹjọ máa ṣe bí ènìyàn lọ́sàn-án, ẹranko lóru. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Àwọn tó ní kẹjọ lọ máa ṣiṣẹ́ aṣẹ́wó. Gbọ́ ọ̀rẹ́ rẹ tó ní ẹjọ́ máa ṣiṣẹ́ aṣẹ́wó yẹn. Yàgò fún, má délé rẹ̀ mọ́. Mo wí fún ọ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run alààyè. Yàgò fún, yẹra fún pátápátá. Àwọn tó ń bá sọ wípé ẹjọ́ lọ ṣiṣẹ́ ibi, kò sérè ń bẹ̀ o. Sátánì ń wá bí ó ṣe bà ọjọ́ ọ̀la rẹ jẹ́ ni. Sátánì ń wá bí ó ṣe máa mú ọ kó má jẹ́ ènìyàn láyé. Ìgbàlà rẹ sì ṣe pàtàkì sí Jésù olùgbàlà láti gbà ọ́ kúrò lọ́wọ́ wọn. Pinnu lọ́kàn ara rẹ. Gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé orí 5 láti ẹsẹ̀ 8. Ìwọ ọmọ Ọlọ́run alààyè, gbọ́. Takété kúrò ní ọ̀dọ̀ rẹ̀, má sì ṣe súnmọ́ etí ilẹ̀kùn ilé rẹ̀, kí ìwọ kí o má bàa fi ọlá rẹ fún ẹlòmíràn àti ọdún rẹ fún ẹni ìkà. Kí a má bàa fi ọrọ̀ rẹ fún àjèjì ènìyàn. Kí èrè iṣẹ́ ọwọ́ rẹ kó má bàa wà ní ilé àlejò. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ìwọ á sì máa káàánú ní ìkẹyìn rẹ̀, nígbà tí ẹran ara rẹ àti ara rẹ bá parun. Ìgbẹ̀yìn ni máa ń dolóòkú àdá, kó má bàa kábàámọ̀ ní ọjọ́ ọ̀la. Kí o má bàa gékajẹ padà lẹ́yìn òṣìkà ènìyàn, padà lẹ́yìn èṣù, padà nínú iṣẹ́ ibi, jáwọ́ kúrò nínú iṣẹ́ ìkà. Olúwa kàn sí ọ. Ẹ̀mí Ọlọ́run kàn sí ọ. Gbọ́ ọ̀rọ̀ Olúwa lónìí. Èní lọ́jọ́ ìgbàlà rẹ. Èní gangan ni kó jáwọ́. Èní gangan ni kó sá fún wọn. Àwọn èké ènìyàn, àwọn ìkà ènìyàn tó ní ẹjọ́ máa ṣe bí. Má bá wọn lọ. Má bá wọn lọ. Ẹ má ṣe tọ̀ wọ́n lẹ́yìn. Òun lọ̀rọ̀ Ọlọ́run tó ń tọ̀ wá. Kọ́wọ́ pálábá rẹ má bàa ségi. Mo wí fún ọ. Olúwa nífẹ̀ẹ́ rẹ. Òun ló ṣe ń kàn sí ọ ní gbogbo ìgbà pẹ̀lú ọ̀rọ̀ ìgbàlà yìí, pé ọmọ mi,
mo nífẹ̀ẹ́ rẹ. Olúwa ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kú ẹlẹ́ṣẹ̀ ronúpìwàdà. Àkókò ìrònúpìwàdà rẹ rèé o. Ẹ̀gbọ́n mi, àbúrò mi, ọ̀rẹ́ mi, màmá àti bàbá, ẹ yí padà. Ẹ gbà Olúwa gbọ́. Ẹ gbà olùgbàlà sínú ayé yín o. Ó ń pè ọ́ lónìí. Kò fẹ́ ọ nínú iṣẹ́ burúkú yẹn. Iṣẹ́ òfò tí Sátánì gbélé ọ lọ́wọ́. Ó jẹ́ filẹ̀. Ó jẹ́ tètè yẹra fún. Kó má bàa pa ọrùn pátápátá. Ẹ má jọ wọ ọkọ̀ ègbé kan náà. Àní ẹ má bàa ṣe jọ wọ ọkọ̀ ègbé kan náà sọ́run àpáàdì. Ó dára báyìí kó gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ọmọ Ọlọ́run ni ọ́. Ọlọ́run ni bàbá rẹ̀. Ọlọ́run ló dá ọ. Èṣù kọ́. Ó ṣe wá ta ọkàn rẹ fóṣù. Ó ṣe ta ọkàn rẹ fún ẹni bí. Tó sọ wípé ò fẹ́ gbọ́, yí padà báyìí. Olúwa nífẹ̀ẹ́ rẹ o. Ó fẹ́ ọ. Ìfẹ́ Olúwa láyé rẹ ṣe pàtàkì. Ìgbàlà ayé rẹ ṣe kókó. Ó ń pè ọ́ ní wákàtí pé kí o yí padà. Ó má ṣe tẹ̀lé wọn mọ́. Má tẹ̀lé àwọn ìka ènìyàn mọ́. Yóò dára fún ọ. Inú rẹ̀ á dùn. Gbọ́ mi ní àkótán. Ìwé Òwe orí 3 ẹsẹ̀ 1 dé 6. Gbọ́ bí Olúwa ti wí. Ọmọ mi, má ṣe gbàgbé òfin mi. Sì jẹ́ kí àyà rẹ kí ó pa òfin mi mọ́. Nítorí ọjọ́ gígùn àti ẹ̀mí gígùn àti àlàáfíà ni ó fi kún fún ọ. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀. So wọ́n mọ́ ọrùn rẹ. Kọ́ wọ́n sí wàlà àyà rẹ. Bẹ́ẹ̀ ni ìwọ yóò rí ojú rere àti ọ̀nà rere lójú Ọlọ́run àti ènìyàn. Fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa. Má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ. Mọ́ ní gbogbo ọ̀nà rẹ. Òun yóò sì máa tọ́ ipa ọ̀nà rẹ. Yóò dára fún wa. Bí a ṣe ti gbọ́ ọ̀rọ̀ ìyè yìí, ẹ jẹ́ a fi ránṣẹ́. Ẹ jẹ́ a pín káàkiri fún ìgbàlà ọkàn àwa ènìyàn ni. Inú wa dùn. Ayọ̀ wa sì kún. A ò ní sọmọnù. A ò sì ní ṣàárẹ̀. Ìbànújẹ́ ò ní kọ́gun sẹ́nu ọ̀nà wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé púpọ̀. Jésù ni Olúwa. Thank you. Wow. Please subscribe to our YouTube channel at OLORUN 1930 TV for music, prayers, messages, movies by Evangelist James Adeniyi aka Kinikinse. God bless you.